báwọn Ìyábọ̀ Òjó ṣe ń ṣoríire. àbó òrìṣẹ́ Ọlọ́run reverse psychology kò sí ọmọ celebrity kankan tí ò ṣoríire kò tí ì sí reverse psychology olè alápámáṣiṣẹ́ ẹni ègbé kí ló dé tọ́mọ tí ò ṣe ṣoríire kí ló dé tí wò ṣe ṣoríire ṣé bó ṣe níyà àti bàbá kí ló dé tí ìwọ ṣe jó lórí burúkú ọmọ tó ń fìyà àti bàbá ẹ̀ ṣẹ̀sìn ṣé ọmọ Bíọ́dún ni ò ṣoríire ṣé ọmọ Lizzy ni ò ṣoríire ọmọ celebrity wo ni kò sọ ọmọ celebrity tí ò ṣoríire ẹ kó rí burúkú lọ gbogbo eléyìí ìbẹ̀rẹ̀ òdẹ kì í ṣoníṣẹ́ ńgbà tínú àwọn kan jó ní film industry àwa hustle ni àwa lélẹ̀ ilé ni àwọn tó ń ṣe bí ọmọ eléni lánàá wọ́n ń fipá jayé léni ni gbogbo kíláàsì wọn orí social media ni bẹ́ẹ̀ bá rí wọn lójú ayé wọn ní kankan ọmọ táwa ni òṣèré o sọmọ ẹni tí òṣèré kẹ́kọ̀ọ́ rí burúkú lọ kẹ́kọ̀ọ́ sì lọ ó mọ nǹkan tán sọ pé ọmọ ṣoríire ni asset òbí lásán it shows bọ́mọ ṣe great the asset of any parent shows how great tí ọmọ wọn jẹ́ ṣé òun kidney mi ni are you kidney me asset òbí lásán shows how successful the children is kí ló ń bá wa sọ àwọn ọmọ Lizzy Anjorin ògbélé mìrẹ́ntì àbó ìyàwó rè àbó ń ṣí rè Lizzy Anjorin ògbé borrowed life organic n tó wà nílẹ̀ it shows àwọn ọmọ Lizzy Anjorin ṣoríire wọ́n ṣoríire oríire tí ò lè tán a lè jẹ́ kán gba training torí àfẹ́ kán dolóṣó online àfẹ́ kán wá di nuisance sórí social media